Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ ńlá tẹ́ fún wa láti jẹ́ alààyè ní àkókò yìí. A gbé ọ̀gá fún àánú tó fọ̀n sínú ayé wa. A dúpẹ́ fún wa agbára rẹ tó gbé wa ró. Bàbá mímọ́ olóore ọ̀fẹ́ jùlọ gbọ́ ọpẹ́ kẹgbà ẹ̀yìn wa. Àkókò náà tó Olúwa láti gbọ́ ọ̀rọ̀ rẹ. Mo gbà ládùúrà o Olúwa, nípasẹ̀ oore ọ̀fẹ́ rẹ lò mí láti bá àwọn ènìyàn rẹ sọ̀rọ̀. Ọ̀nà tí ó máa jáde sínú afẹ́fẹ́, àbájọ tún ayé ẹnì kọ̀ọ̀kan wa ṣe. Àti ní ìkẹyìn ayé wa, járe ibi dé sí ní ìjọba rẹ. Èyí la fi gbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní orúkọ Olúwa ni mo kí wa pé a kú àkókò yìí. Mo gbà ládùúrà yìí pé àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ohun tá fi máa ru ìgbàgbọ́ wa sókè, ó mọ̀ pé ní irú ènìyàn wo ni ọ́ láwùjọ? Irú ènìyàn wo ni ọ́ láwùjọ? Irú ènìyàn wo ni mí ní àwùjọ? Mo mú ẹsẹ̀ wúrà yìí jáde láti inú Dáníẹ́lì orí 5 ẹsẹ̀ 11 àti 12. Dáníẹ́lì orí 5 ẹsẹ̀ 11 àti 12 tó kà báyìí pé ọkùnrin kan bẹ ní ìjọba rẹ, lára ẹni tí ẹ̀mí Ọlọ́run mímọ́ wà, àti ní ọjọ́ bàbá rẹ a rí ìmọ́lẹ̀ àti òye àti ọgbọ́n gẹ́gẹ́ bí ọgbọ́n Ọlọ́run lára rẹ̀. Ẹni tí Nebukadnesari ọba bàbá rẹ, àní ọba bàbá rẹ, fi ṣe olórí àwọn alálùpàyídà, àwọn awòràwọ̀, àwọn kádíà, àwọn aláfọ̀ṣẹ. Níwọ̀n bí ẹ̀mí títayọ àti ìmọ̀ àti òye, ìtumọ̀ àlá, òye àti já àlọ́, àti láti máa ṣe ìtumọ̀ ọ̀rọ̀ tí ó díjú, gbogbo wọ̀nyí ni a rí lára Dáníẹ́lì náà. Ẹni tí ọba fi orúkọ Beltiṣásárì fún. Ǹjẹ́ nísinsìnyí jẹ́ kí a pe Dáníẹ́lì wá, òun ó sì fi ìtumọ̀ rẹ̀ hàn. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Ọlọ́run. Tí a bá wo àwùjọ wa lákòókò tí a wà yìí, a ó rí dájú pé onírúurú ènìyàn àti oníwàwọ ènìyàn ni ó wà níbẹ̀. Àwùjọ wa yìí ó kún fún oríṣiríṣi ènìyàn. A rí òpùrọ́, àwọn àpùrọ́tà, a rí àwọn òṣìkà, àwọn jẹ̀lú, àwọn olè, àwọn oníwà wọ̀bìà, àwọn tí wọ́n ń wá ọrọ̀ òjijì, àwọn alápámáṣiṣẹ́, ọ̀lẹ́dàrún wọ́n kún orílẹ̀-èdè yìí àti gbogbo ilẹ̀ ayé. Àwọn ahun, aláìláàánú, ọ̀daràn, àwọn aláìnítìjú, àwọn ọmọ gànfẹ́ àti oríṣiríṣi àwọn ènìyàn tí wọ́n ṣodo sínú àwùjọ wa. Bákan náà, tá bá wo àwùjọ wa dáradára, a rí àwọn oníwà tútù bí àdàbà, àwọn olóòótọ́ ènìyàn, àwọn tá lè pè ní alátúnṣe, àwọn tí wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run, àwọn aláàánú, àwọn tá lè wò dáadáa, tá lè pè ní ọmọlúwàbí. Irú ènìyàn wo ni ọ́ láwùjọ tí o wà? Tá bá wo ibi tí a ti mú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí jáde, Dáníẹ́lì orí 5 ẹsẹ̀ 11 àti 12. Ṣáájú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí, ó la rí pé ọba Beltiṣásárì ó ṣe àsè ńlá fún ẹgbẹ̀rún àwọn olóyè rẹ̀ àti àwọn ènìyàn rẹ̀. Wọ́n sì ń mu ọtí wáìnì, wọ́n ń jẹ dídùn dídùn, tó bẹ́ẹ̀ tó yẹ pé nígbà tí ọtí bẹ̀rẹ̀ síṣẹ́ lára ọba, ó pàṣẹ wípé kí a mú àwọn ohun èlò wúrà
èyí tí à ń lò ní tẹ́ḿpìlì ká mú jáde kí àwọn ìjòyè rẹ̀ àti àwọn aya rẹ̀ àti àwọn àlè rẹ̀ kí wọ́n kó lè lò wọ́n láti fi máa mu ọtí. Eléyìí ni wọ́n ń ṣe torí pé a kó jáde lóòótọ́ gẹ́gẹ́ bí àṣẹ ọba ní tẹ́ḿpìlì. Ọba sì ń jẹ, ó sì ń mu, àwọn olóyè náà ń jẹ, wọ́n ń mu, àwọn àlè rẹ̀ ń jẹ, wọ́n ń mu. Tó bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n bẹ̀rẹ̀ sí kọrin ìyìn sí àwọn òrìṣà gẹ́gẹ́ bí a ṣe rí ní ẹsẹ̀ 4. Wọ́n bẹ̀rẹ̀ sí kọrin ìyìn sí àwọn òrìṣà wọn tí a fi fàdákà, igi, òkúta, irin tá a fi gbé kalẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ń gbádùn ayé wọn. Tó bẹ́ẹ̀ tó yẹ pé lójijì ni wọ́n rí ọwọ́ Ọlọ́run. Lójijì a sọ fún wa wípé ọwọ́ yọ sí ọba, ó sì kan nǹkan sí ara ògiri. Eléyìí ló mú kí ọba Belshazzari kí ojú rẹ̀ kó wálẹ̀, ẹ̀rù bà á, ìpayà dé bá wípé kí ni irú eléyìí, àti pé kí ni ká pè é. Eléyìí wá mú kí ọba kí ó pe àwọn aláfọ̀ṣẹ ìlú, àwọn alálòpàídà, àwọn kádíà, àwọn awòràwọ̀ láti wá sọ ìtumọ̀ ohun tó ṣẹlẹ̀ yìí fún ọba. Ohun tó wá yà lẹ́nu pé gbogbo àwọn tí wọ́n pè yìí kò sí ẹnikẹ́ni tó lè ká ohun tí ọwọ́ yìí tó kọ sí ara ògiri. Eléyìí wá jẹ́ kí ọba pàápàá ẹ̀rù túbọ̀ wá bá sí wípé irú kí leléyìí. Bí ọba ti ń ro eléyìí ni ayaba wọlé tọ̀ wá tó sì sọ nípa arákùnrin kan, ẹni tí a pe orúkọ rẹ̀ ní Dáníẹ́lì, ẹni tí a ṣàlàyé nípa àwọn ohun àmúyẹ rẹ̀. Pàápàá tá bá wo ẹsẹ̀ 11, 12 àti 14 àti 17. Lára àwọn àmúyẹ irú ènìyàn tí Dáníẹ́lì jẹ́ ni pé a kà á wípé ó jẹ́ ẹni tí ẹ̀mí Ọlọ́run mímọ́, ó túnmọ̀ pé wọ́n ní Ọlọ́run tí kò mọ́, ṣùgbọ́n tó wọ́n pé ẹni tí ẹ̀mí Ọlọ́run mímọ́ tó ń gbé inú rẹ̀, gẹ́gẹ́ bí ohun tá a sọ nípa rẹ̀. Àti pé Dáníẹ́lì yìí a pè ní aríran, irú ènìyàn tí ó jẹ́ láwùjọ, ẹni tí ó rí ìmọ́lẹ̀, a pè ní olóye ènìyàn. Síwájú sí a rí gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n, a rí gẹ́gẹ́ bí ẹni tàbí ṣe olórí àwọn awòràwọ̀, àwọn kádíà nígbà ayé ọba Nebukadnesari. Ẹni tó pé ẹ̀mí títayọ ó ń gbé inú rẹ̀, ẹni tí ó mọ ìtumọ̀ àlá àti òye láti já àlọ́. Síwájú sí ẹsẹ̀ 17 verse 17. Onígbà náà ni Dáníẹ́lì dáhùn nígbà tí a pè wá, ó sì wí níwájú ọba pé, jẹ́ kí ẹ̀bùn rẹ gbé ọwọ́ rẹ, kí o sì fi ẹ̀san rẹ fún ẹlòmíràn. Ṣùgbọ́n èmi ó ka ìwé náà fún ọba, èmi ó sì fi ìtumọ̀ rẹ̀ hàn fún un. Síwájú sí a rí pé Dáníẹ́lì ó jẹ́ ẹni tó yẹ pé kò bẹ̀rù, ṣùgbọ́n ó bẹ̀rù Ọlọ́run. Ó sọ fún ọba yìí pé ẹ̀bùn rẹ jẹ́ ó gbé àpò rẹ, màá sọ ìtumọ̀ ohun tó ṣẹlẹ̀ fún ọ. A rí gẹ́gẹ́ bí ẹni tí kò bẹ̀rù ènìyàn nítorí ohun tó máa jẹ tàbí ohun tó máa jẹ láwùjọ, ṣùgbọ́n ó ní ìbẹ̀rù Ọlọ́run. A rí gẹ́gẹ́ bí ẹni tó pé ó sojú abẹ níkò, ó sọ̀rọ̀ nípa ìgbésí ayé bàbá Belshazzari, ẹni tá a pè ní Nebukadnesari, bí ó ṣe gbéraga àti bí Ọlọ́run bó ṣe rẹ̀ ẹ́ sílẹ̀, bí ó ṣe lọ sínú igbó tó wà inú igbó fún odindi ọdún 7, tí Ọlọ́run jẹ́ kó jẹ koríko ìgbẹ́ kí ojú rẹ̀ tó wá sílẹ̀. Ó sọ ìtàn fún ọba Belshazzari pé bàbá rẹ̀ tó ipò náà gbéraga, ohun tó ṣẹlẹ̀ sí nìyí. Àwọn ènìyàn Ọlọ́run, irú ènìyàn wo ni wá láwùjọ? Síwájú sí tá bá wo Dáníẹ́lì orí 5 ẹsẹ̀ 20 sí ẹsẹ̀ 22, Dáníẹ́lì ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fún bàbá rẹ̀. Ó wá sọ̀rọ̀ nípa ọba tìkára rẹ̀ pé ìwọ náà tó jẹ́
ọba ní ìsinyìí Belshazzari wípé ìwọ pàápàá ò bẹ̀rù Ọlọ́run, wípé ìwọ pàápàá ó ti kọ̀ Ọlọ́run sílẹ̀, àti wípé òrìṣà tí ó fi òkúta, tí a fi wúrà, tí a fi irin, tí a fi igi ṣe, òun ló ń gbé lárugẹ. Ó ti gbàgbé Ọlọ́run rẹ, ó rántí ẹlẹ́dàá rẹ mọ́. Bíbélì sọ fún wa ní ìwé Oníwàásù orí 12 ẹsẹ̀ 1, ó ní rántí ẹlẹ́dàá rẹ nígbà èwe rẹ. Ó ní ó ti gbàgbé. Ó ní ìdí nìyí tí ọwọ́ yìí tó fi jáde, nítorí pé Ọlọ́run wò wípé irú kí leléyìí, irú ta lẹni tí ọba Belshazzari tó ń sìn, ẹni tó ní ojú tí ò ríran, ẹni tó ní ẹnu tí ò lè sọ̀rọ̀, ẹni tó ní imú tí ò lè gbóòórùn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ láwùjọ wa lónìí, ẹ já wo àwọn ọba láyé wa, àwọn wo ni wọ́n ń sìn, àwọn wo ni wọ́n ń gbé lárugẹ. Gẹ́gẹ́ bí ìbéèrè tá à ń béèrè pé irú èèyàn wo ni ọ́ láwùjọ tí ó wà. Lóòótọ́ ọ̀pọ̀ ló wà láwùjọ tẹ́pẹ́ Ọlọ́run ti fún ní orí ọ̀fẹ́ láti jẹ́ ọlọ́lá, ṣùgbọ́n ọlá tó ní tàbí ipò tó wà tàbí agbára tó ní kò fi mọ Ọlọ́run rẹ̀. Ìdí ní ìtẹ́ pé Bíbélì jẹ́ kó yé pé ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́, ẹni tó bá ṣe Olúwa dópin ló ṣe pàtàkì. Tó yà ti rọ́pò èèyàn pàápàá tó jẹ́ ìránṣẹ́ tó ti padà sínú ayé. Irú èèyàn wo ni ọ́ láwùjọ? Mo fẹ́ kí a kẹ́kọ̀ọ́ lára Dáníẹ́lì, ẹni tí ó fi ìbẹ̀rù Ọlọ́run ṣe ohun gbogbo tí ó ń ṣe. A rí àwọn àmúyẹ tí ó ní gẹ́gẹ́ bí a ṣe kà á. Èmi àti ẹ̀yin náà a lè tún àwùjọ wa ṣe lónìí. Ìkíní, tá bá lè rara wa sílẹ̀, ká wá ojú Ọlọ́run, ká kọ̀ àwọn òrìṣà, ká fi wọ́n sílẹ̀, ká jẹ́ kí ìfẹ́ Ọlọ́run kó jọba nínú ọkàn wa, ká máa wá èrè ìlú tí a wà, ká máa wá èrè Jerúsálẹ́mù wa, kó bá lè dára fún orílẹ̀-èdè wa, kó bá lè dára fún àwùjọ wa. Ká jẹ́ ọmọlúwàbí ní tòótọ́, ká bọ̀wọ̀ fún òfin orílẹ̀-èdè wa, ká kọ̀ òrìṣà sísìn ká kọ̀ sílẹ̀, ká kọ̀ àwọn òrìṣà tí ò lè gbé wa débi kankan, ká kọ̀ wọ́n sílẹ̀, ká máa sìn Ọlọ́run alààyè. Ká ní ìbẹ̀rù Ọlọ́run, kí a kọ́ láti ká kọ́ láti máa ṣe ìfẹ́ Ọlọ́run, àti síwájú sí ká jẹ́ kí ohun tá a bá ní kó tẹ́ wa lọ́rùn, ká má wá ọrọ̀ òjijì, ká má sì gbà á tàbí ká fúnni ní rìbá. Ká jẹ́ olóòótọ́ àti ọlọ́gbọ́n ènìyàn. Eléyìí yóò ràn wá lọ́wọ́ láti gbé àwùjọ wa lárugẹ. Rántí pé ìtàn kò ní gbàgbé ẹnikẹ́ni tó bá wà ní ipò, yálà olórí orílẹ̀-èdè ni, yálà ọba ìlú ni, yálà àwa tá wà ní ti ẹ̀sìn ni, ipòkípò tí a bá wà, ìtàn ò ní gbàgbé wa. Ǹjẹ́ irú ènìyàn wo ló jẹ́ ní àwùjọ tó wà yìí? A kà nípa Nóà ní Jẹ́nẹ́sísì orí 9 ẹsẹ̀ 1, ẹni tó ní ìbẹ̀rù Ọlọ́run, tó ṣe ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run sì rántí rẹ̀, a sọ fún wa pé Ọlọ́run sì ṣírò fún Nóà. Ìkejì, a kà nípa Jósẹ́fù, ẹni tó ní ìbẹ̀rù Ọlọ́run, tí kò jẹ́ pé ohun tó máa jẹ ní àkókò tí ayé ọ̀gá rẹ̀ tó wọlé tọ̀ wá, tó jẹ́ kó ba ọjọ́ iwájú rẹ̀ jẹ́. Jẹ́nẹ́sísì orí 39. A kà nípa Nehemiah, tàbáwọn Nehemiah orí 1, orí 2, orí 3, bí Ọlọ́run ṣe gbé Nehemiah dìde, bí ó ṣe lo Nehemiah láti tó orílẹ̀-èdè rẹ̀ ṣe. Àwọn náà tá a gbé dìde lákòókò yìí, Ọlọ́run ń wò wá, àwọn èèyàn náà ń wò wá láti jẹ́ ká tún orílẹ̀-èdè wa ṣe àtàwùjọ wa. Irú ènìyàn wo ni ọ́ láwùjọ yìí? Ṣé ọ̀dà ló ní ọba ẹjẹ́ ni ọ́ ni? Tàbí ọ̀jẹ̀lú? Tàbí ẹni tó ń wá ilé orílẹ̀-èdè yìí àtàwùjọ tí a wà yìí? A rí gẹ́gẹ́ bí ohun tí Bíbélì sọ fún wa. A rí àwọn oníṣẹ́ rere láwùjọ yìí. Bíbélì sọ fún wa pé sọ fún olódodo yìí pé yóò dára fún. Àìsáyà orí 3 ẹsẹ̀ 10. Àti pé àwọn ọba yìí jẹ́
àwọn apanilẹ́kúnjayé, àwọn tó ń da orílẹ̀-èdè tàbí àwùjọ rú, ó ní sọ fún wọn bákan náà. Ìwé wòlíì Àìsáyà orí 3 ẹsẹ̀ 11 wípé ègbé ni fún wọn nítorí pé wọ́n yàn láti jẹ́ ẹni ègbé. Lákòótún ará, ọdún yìí náà ń parí lọ báyìí. Irú èèyàn wo ni ó láwùjọ? Àwọn kan ti ṣe iṣẹ́ nínú orílẹ̀-èdè yìí tí a kò lè gbàgbé, àti àwọn kan tó yẹ kí wọ́n ti ṣe ní àgbáyé tí a kò lè gbàgbé. Bẹ́ẹ̀ ni àwọn kan dẹ̀ nìyí, orúkọ wọn kò sí ẹni tó lè pe ọmọ lákòókò yìí láti sọ ọmọ rẹ̀ lórúkọ lórílẹ̀-èdè yìí tàbí ní àgbáyé, nítorí pé ìwà wọn, iṣẹ́ rere wọn tàbí iṣẹ́ ibi tí wọ́n ṣe ó ń tọ̀ wọ́n lẹ́yìn. Ní ìkádì àwọn ọmọ Ọlọ́run, mo ń pè wá torí pé ọdún yìí náà ń parí lọ báyìí. A ò mọ̀ ìgbà tí Jésù Olúwa lè padà dé, nítorí pé gbogbo wa la ó dúró níwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run. Irú èèyàn wo ni ọ́? Irú èèyàn wo ni mí láwùjọ tí a wà yìí? Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ tí ẹ fún wa ní oore ọ̀fẹ́ láti jẹ́ ẹni rere láwùjọ yìí, ẹni tó mọ Jésù tó sì ń ṣe ìfẹ́ rẹ̀, àti ní ìkẹyìn iṣẹ́ ọwọ́ wa àtorúkọ tí a ti gbàgbọ́, jẹ́ kó fún wa ní oore ọ̀fẹ́ láti bá ọ jọba. Èyí la fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Àlàáfíà fún yín lórúkọ Jésù.